Ilé ẹjọ pàṣẹ pé kí iléeṣẹ ọlọ́pàá san mílíọ̀nù 10 náírà fún àwọn olùwọ́de endsars. Ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Èkó ti pàṣẹ pé kí iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà, ọ̀gá àgbà ọlọ́pàá pátá ní Nàìjíríà àti kọmíṣánná ọlọ́pàá Èkó kí wọ́n san mílíọ̀nù 10 náírà fún àwọn olùwọ́de tó ṣèrántí àwọn ẹgbẹ́ wọn tó fẹ̀hónú hàn lásìkò ìwọ́de endsars. Mílíọ̀nù 10 náírà náà ó mà dúró fún títẹ ẹ̀tọ́ àwọn olùfẹ̀hónúhàn tó ń ṣèrántí ọdún kẹrin tí ìwọ́de endsars mọ̀ wáyé mọ́lẹ̀ lábẹ́ òfin. Adájọ́ Musa Kàkàkí tó gbé ìdájọ́ náà kalẹ̀ ní ọjọ́bọ̀ Thursday ó mà sọ wípé àwọn ọlọ́pàá wọn mà tẹ ẹ̀tọ́ àwọn olùwọ́de tó kóra jọ ní 20 oṣù kẹwàá ọdún 2024 láti ṣèrántí ọdún kẹrin àyájọ́ endsars ní Lekki toll gate mọ́lẹ̀ lábẹ́ òfin. Lóòótọ́ àwọn agbófinró lẹ́tọ̀ọ́ láti rí wípé àlàáfíà wà láàrin ìlú kí àwọn èèyàn sì pa òfin mọ́, ṣùgbọ́n wọn kò gbọ́dọ̀ kó ipa tó lòdì sí ìjọba àwarawa àti ohun tí òfin sọ o. Adájọ́ Musa Kàkàkí òun ló ṣàlàyé bẹ́ẹ̀. Tẹ́ ò bá gbàgbé, ó kéré tán iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ó mú 20 èèyàn lára àwọn olùwọ́de tó ń ṣèrántí ọdún kẹrin tí àyájọ́ endsars mọ̀ wáyé nílùú Èkó lọ́dún tó kọjá o. 20 oṣù kẹwàá ọdún 2020 ó ní ìwọ́de endsars gan ó mà ló mọ̀ wáyé o, níbi tí ọ̀pọ̀ ọ̀dọ́ ti kóra jọ tí wọ́n ń pè fún fífi òpin sí ẹ̀ka ọlọ́pàá Sars lórílẹ̀‐èdè yìí. Ẹgbẹẹgbẹ̀rún àwọn ọ̀dọ́ ló mà bọ́ sójú títì ní Lekki toll gate láti ṣe ìwọ́de tako ìwà ipá àwọn ọlọ́pàá Sars yìí sí aráàlú. Àwọn ọ̀dọ́ náà wọ́n pe ìpè yìí láti fi òpin sí ìpànìyàn láì nídìí àtiwà tó lòdì sí ẹ̀tọ́ ọmọnìyàn, tí wọ́n sì fi ẹ̀sùn kan àwọn ọlọ́pàá náà. Bó tilẹ̀ jẹ́ pé ìwọ́de wọ́ọ́rọ́wọ́ ó ní wọ́n ṣètò ó padà di rògbòdìyàn tí ẹ̀mí mà bọ́ sí, àwọn míì sì bá ara wọn látìmọ́lé o fún ìgbà pípẹ́ nínú àwọn olùwọ́de náà. Àwọn sójà wọ́n ṣínà ìbọn bolẹ̀ ó sì kéré tán ìròyìn mà sọ wípé òkú tó sùn lójú ìjà náà ó tó 12. Ìrántí ọdún kẹrin náà ó mà ló mà pé ní 20 oṣù kẹwàá ọdún 2024 tí àwọn olùwọ́de sì tún kóra jọ láti rántí rẹ̀ àti àwọn akọni ẹgbẹ́ wọn tó bá ogun lọ o. Èyí ni wọ́n ń ṣe lọ́wọ́ ní Lekki toll gate lẹ́kọ̀ọ́ ní ọdún tó kọjá tí àwọn ọlọ́pàá fi dé o, tí wọ́n sì kó wọn dà sínú ọkọ̀ àwọn agbófinró láìsọ ohun pàtó tí wọ́n ṣe tako òfin Nàìjíríà. Ọ̀pọ̀lọpọ̀ wákàtí oníròyìn mà sọ wípé wọ́n mà fi dá wọn dúró sínú ọkọ̀ náà kí wọ́n tó padà fi wọ́n sílẹ̀ láì fi ẹ̀sùn kankan kàn wọ́n fún mímú tí wọ́n mú wọn o. Èyí ló mà mú àwọn olùwọ́de náà kí wọ́n gbé ìgbésẹ̀ òfin. Wọ́n ṣàpèjúwe ìwà àwọn ọlọ́pàá bíi títẹ ẹ̀tọ́ àwọn láti ṣèwọ́de wọ́ọ́rọ́wọ́ mọ́lẹ̀. Bákan náà ó ní wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà ó mà tako àǹfààní tí òfin fún àwọn láti sọ èrò ọkàn àwọn síta o. Èèyàn 22 àti àwọn àjọ 3 tí ń ṣe Education Rights Campaign, the Take It Back Movement àti Campaign for the Defence of Human Rights ó mà ló mà pé ọlọ́pàá Nàìjíríà lẹ́jọ́ o. Àwọn tí wọ́n fẹ̀sùn títẹ ẹ̀tọ́ ẹni lójúmọ́lẹ̀ kan nínú ẹjọ́ náà tí wọ́n sì jẹ́ olùjẹ́jọ́ ni ọ̀gá àgbà pátá fún àwọn ọlọ́pàá Nàìjíríà, iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà, kọmíṣánná ọlọ́pàá Nàìjíríà, alága àjọ task force lẹ́kọ̀ọ́, gómìnà ìpínlẹ̀ Èkó àti olóòtú ìdájọ́ ìjọba ìpínlẹ̀ Èkó. Kọ́lọ́ọ̀bá kó bá fi ọ̀run kẹ́ àwọn tó bá ìṣẹ̀lẹ̀ endsars lọ o. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò alọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú ojúmọ́ ire, a kú ojúmọ́ ayọ̀, a dẹ̀ kú ojúmọ́ dùnnú, àánú Ọlọ́run bá rèé yóò wé mi àti yín rí o.